bàbá mi à ń pè ọ̀rọ̀ yìí ní nǹkan ó ti ń larúnú báyìí o ọ̀sẹ̀ ẹlẹ́kẹta lélẹ̀ báyìí o dárí tó bá padà yá àmì jẹ́kí mọ́tò ọkọ̀ gbọ́mọ́sọ ìmọ̀ tó bá padà yá kọ́sẹ̀ tó parí tàbárí kan dá àwọn ọmọ yẹn padà àti àwọn jàǹkan kó mọ́tò ọkọ̀ ní gbọ́mọ́sọ ìmọ̀ ẹ tó wà máa kó ní máa kó ẹ tó wà máa kó ní máa kó. àwọn ọ̀dọ́ ní Ògbómọ̀ṣọ́ lẹ́rí láàfin tí wọ́n sọ̀rọ̀ tán yìí wọ́n ti fún ọba Ògbómọ̀ṣọ́ ọba Ghandi wọ́n ti fún wọn ní gbèdéke o pé bí àwọn ọmọ tó ń bẹ ní àkàtà àwọn ajínigbé yìí báńdíìtì tí wọn ò bá lè wálé lọ́sẹ̀ yìí pẹ́rẹ́ kò ní sí lílọ bíbọ̀ ọkọ̀ mọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ o. Bákan náà olóyè Sunday Igboho Òòṣà ó jáde ó máa sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ àwọn báńdíìtì ẹ wo ìtì ọ̀gẹ̀dẹ̀ ni o kò tó ohun tí wọ́n yà dábẹ́ o tí wọ́n bá lè tán bá lè ṣe kí ni ẹ wá gbọ́ fúnra yín nínú fídíò yìí o. ẹ jọ̀ọ́ ọwọ́ ta ló wà báyìí o ṣé àwọn alágbára lẹ wa ṣé ọwọ́ wọn ló wà ní àbọ̀wọ̀ ìjọba ẹ̀yin ẹ gbọ́ ohun tí olóyè Sunday Igboho sọ bẹ́ẹ̀ bá ṣe wá rí sí náà ẹ já pàdé ní comment section níbo la fẹ́ sọ̀rọ̀ sí kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí gan ta ló ń ṣe wá ẹ bá mi share o ẹ jẹ́ kó lọ viral ó yá. wọ́n máa fún mi láyè kí mi fèsì àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra wọ́n máa sá lọ àwọn èèyàn òun ṣe sì gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tó ní àwọn propaganda tó lọ́wọ́ wọn lè ní wọn ti jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọ́n jẹ́ ní kankan gbé wọ́n ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù. jùlọ àwọn tó yẹ ṣe kó yìí. yes ṣé báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀ wọ́n nílò bàbá yá wọ́n ní àwọn Fúlàní ẹ̀ sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn ọmọ tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlejò kan pa wọ́n ok now no problem bẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ mọ̀ pé ohun tó ń ṣe yẹn game ni game òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó ok now wọ́n sọ fún mi ṣe pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kán kó bọ́ǹbù wọn yẹn lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọn lẹ́yìn dẹ̀ gbé lọ́wọ́ tẹ́ ẹ̀ ń bẹ̀rù àwa dẹ̀ bá a bá yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò lè béèrè o mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù pé tá a bá ṣe gàràgàrà wọ́n máa àti accept dìgbà o gọ́fìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí o nà ní sí mi wáyé tí o fà ìgbà mi kí n wọ bẹ gọ́vnà tó wà ń bẹ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìlú ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kọjá òun kọjá ṣe ìwọ wà ń bẹ wọn jíyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó ń dẹ jíyàn gbé àwọn àyè ló bá wọn kájọ jà sórí nìkan sẹ mọ tó dẹ nìkan kẹ pé bọ kọmọdé pé mo tún dọwọ o tó ṣe nìyẹn
bọ́tò wa lọ́mọ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn gbòòrò tí mo dẹ́dẹ́ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn ọmọ fàyẹ́n sòkòtò àti ìyàwó sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ́n táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drug orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ Nàìjíríà ṣe lọ gbé wọn Canada náà bẹ́ẹ̀ lọ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wá ìtẹ́ ẹ̀jẹ̀ káwa faralẹ̀ ká gbogbo tí wọn kájọ já kí gbogbo wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ́rẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ́ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yín nísìnyí èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwa dẹ̀rí aláti corporate igi yóò da ayọ́ náà tọ̀wọ́n ọ̀dà ayọ́ sọnù kò lè jọ́ òyìn jìnnà ẹ wo dúró tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí sóti dà dìsẹ́ náà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní náírà something naira ọba epo ní 64 naira ó fi epo lẹ̀ ní bóyá 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ. Ọ̀sọ̀dà ó sì dọdún mẹ́jọ láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ń ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́ am expect mi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ ń bá àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n máa ń tákù Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò ní báyìí sì yẹn mi ò lọ school mi ò kàwé ọmọ kan làákà yìí ọmọ Ìbàdàn ni mo kọ làtọ́ ló fún mi Yorùbá ni èmi ò lè báyìí tákù ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn ìmí àwọn ọlọ́mọ sòfin yẹn ọpọlọ yìí ti dàrú adẹ́mọ́ dárúkọ wọn láìpẹ́ ṣé tí wọ́n stand tí wọ́n lọ́nà jẹ́ kó bàjẹ́ fún yẹn ara sẹ́yìn lẹ́yìn sí ìjẹta tí wọ́n láwọn kẹfẹ́ kóra ajọ́ fẹ́ mọ́ dàlú tẹ́tàrí block wọn fẹ́ for what because wọ́n bò kọ́ yìí jẹ́ wọ́n fẹ́ kó wọn mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń para àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tájẹ̀ làwọn alókọ̀ wọn wọ́n kàn fa àwọn ọmọ ọlọ́wọ́ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 470,000 naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù. tó ọ̀rọ̀ rẹ o ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o ìṣòro kò ṣeé pọ́lá iyọ̀ sì rèé kò ṣeé tú dànù ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí ó dàbí odò ọba ní o ẹ wò ó wá kaniláyà báyìí o iṣẹ́ ọba kò ṣeé má jẹ́ odò ọba kò ṣeé ń kán lù èwo ni ká wá ṣe ẹ gbọ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó ń bẹ lórí ìkànnì yìí ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o èwo ni ká ṣe ní Nàìjíríà yìí bó o la ti ń rìn o tá à ń kó gòjá àwọn alágbára ni wọ́n sọ dọ̀lẹ́ lójijì yìí o torí òfin ọba ìdá ọba ń bẹ tó ń jò wèrèwèrè tí wọ́n fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ jó gé àwọn lórí kí wàá ní ká wá ṣe ẹ já pàdé ní comment section láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.